kábàṣàlà ìwíkẹ́lì mọ̀ọ́kan ni ìràwọ̀ ànábì àkànbí ọlámilẹ́kan bàbá Adésínà bàbá àdínọ́ọ̀nì ọkọ̀ alájà àjọkẹ́ ṣàkíràtù ẹwà orin. lẹ́ni àwa là ń ṣe nǹkan níbí àwa gangan ló ní nǹkan ìní àti kọ̀mándà Àyìndé ìràwọ̀ ànábì àkànbí o àwa gangan ló ní nǹkan ìní. àmọ́ ìtẹ̀síwájú ló mú mi pẹ́ débí ìràwọ̀ ànábì àkànbí látànà ni mo ti kó nílùú Ìlọrin bá ṣe ń dènà la ṣe ń wọlé síbí. àwòṣì ẹ ò nífẹ̀ẹ́ ìṣòpin oore lọ́la oníṣẹ́ ńlá àlùbáríkà tó pọ̀ mo tọrọ ṣiṣẹ́ mi rẹ̀ mú iná alájà mú iná àwòṣì fìlà kọ́míkọ́mí lórí ń ṣe mí ó nífẹ̀ẹ́ ìṣòpin oore lọ́la oníṣẹ́ ńlá mo kí alájà mi iná tó òbí rere ọ̀gá wa ní ọlọ́njàrí pẹ́ ẹṣẹ́ ẹ̀kú àpọ̀n lèmi ìràwọ̀ ànábì gbogbo olólùfẹ́ tó ń bẹ níbi iṣẹ́ tí mo kọ tí mo fi lọ sí Saudi náà máa fi wọlé kọ́mándúdú ká tó máa ṣe lálálùjọ tá máa mújó rẹpẹtẹ ìfẹ́ ànábì mi kàǹfààní ó ti tó mi láti ráyè gbé ìfẹ́ ànábì mi kàǹfààní ó ti tó mi láti ráyè gbé. bàmí alálùbárí káwọn sanwó alájà òṣì níbi tá ẹ ti mú kò nìtàn àti kọ́mándúdú ẹkú ìkàlẹ̀ níbẹ̀ yẹn o. kọ́mándúdú. ìfẹ́ ànábì mi kàǹfààní ó ti tó mi láti ráyè gbé. ìfẹ́ ànábì mi kàǹfààní ó ti tó mi láti ráyè gbé. ẹ bá ń kí alájà Kúdírà Adéníyì olólùfẹ́ àwòrán mi ní ìjọba TikTok kò ní bàjẹ́ ọlọ́lá oníṣẹ́ ńlá ìràwọ̀ ànábì ògo ọmọ orúkọ lóró mi ò dájú. bàbí Mọ́sọ́ládé Adégòkè ọlá tó dàgbà tí ó lè ga bótí káyà pààrọ̀ orúkọ ẹ̀ níbíyà ìràwọ̀ ànábì tí mò ń jẹ ìfẹ́ ànábì ló mórúkọ wá tó bá kọ̀ọ̀kan yóò gbó níṣẹ́ ńlá ìràwọ̀ ànábì ẹwà orin ṣe lákòóyìn sọ́kọ̀ ó di kẹlẹ́lẹ́ nílé mu ọmọ Àmínà ànábì tó máa ṣìpẹ̀ wá torí ìfẹ́ ànábì mi kàǹfààní ó ti tó mi alájà Kúdírà Adéníyì sanwó mi ò ṣe mo dúpẹ́ ibi tó ti mú kò ní tọ́mọ òun ló ní sọ bẹ́ẹ̀ ó ní sọ wípé ìfẹ́ ànábì ṣàmòfin dán mánéjà kọ́mándúdú ìfẹ́ ànábì ṣàmòfin dán bí cream lára mi ó dùn bí oyin. ṣé ń tá àpọ́tà fi lọ sí Mẹ́kà a lọ ṣe ájì àtúpadà lọ tún lọ ṣe úmúrà Lexus sún tẹ̀lé àwọn kọ́kọ́ tún bẹ nípa mọ́ mi ní já ẹ̀ tán àwòṣí mi ò fẹ́ o. yé ìfẹ́ ànábì ṣàmòfin dán bí cream lára mi ó dùn bí oyin. àwòṣí ti bọ́ spray mi pátápátá orí ní kéwù wọn náà tún ti gbé mọ́tò tuntun wá ìràwọ̀ ànábì àtúkù oríire ọ̀ṣàrà ṣáṣáṣá. orí ẹlẹ́gàn màmá burú títí láéláé. ìfẹ́ ànábì ṣàmòfin dán bí cream lára mi ó dùn bí oyin. ìfẹ́ ànábì ṣàlàfin yó kò sókùtà lọ́jà oníṣẹ́ ńlá. ẹlẹ́yin tú ìkẹ́ tí kì í bínú. kọ́kọ́rọ́ ní dọ́dọ̀ àdáni wáyé. bá nítorí torí ànábì wa tètè ṣe. ní kíá ni ó máa fò tẹ̀lú. ẹni ọ̀nà ti dàrú mọ́ lọ́wọ́. ní kíá lọ́lọ́run àlànà kó. kí la ó
ìfẹ́ ànábì mi kàfáàní ó ti tó mi láti ráyè gbé. Alájà Kẹ́misọ́lá ló náwó ẹja òsínfìlà ni ẹkún àdúró ti ara yín. Alájà Kẹ́misọ́lá Rúkọ́yà ẹ má dà alájà láyé pẹ́ o lọ́la oníṣẹ́ ńlá. Àwòsínfìlà àti ń sọ ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ lọ́la ànábì oníṣẹ́ ńlá. Alájà Kẹ́misọ́lá mo fi sọ pé má ṣe mẹ́ka lé wọlé ọlọ́run jẹ́ kẹwìn náà ó lè lọ. Ìbáre Mọ̀dínà lọ́bọ̀ ṣe ńlá ṣe fún wàhálà lọ́tún lọ́dún. torí pé mo ń Gbèrò Mẹ́kà láti lọ. Èmi ò dáwọ́ Mẹ́kà sí ibì kan lọ. Ọ̀nà tí ó fi jẹ́ rọrùn ṣe fún wàhálà lọ́tún lọ́dún. ó yá sọ pé kí èmi máa yá Láyé ìmoore. Alájà Kẹ́misọ́lá ló ń jó lọ́wọ́ ọ̀gá wa ìdè kọ́má dúdú kọ́má sọ́ọ̀sẹ̀ a ò ní fi ń ṣàwátì láéláé kí èmi máa yá Láyé ìmoore. máníjà kọ́má dúdú ẹ ṣeun àwòṣì máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan èmi aṣọ pẹ́ Màá tọpẹ́ dá torore tó ṣe mí pọ̀ gan. Ìyàlẹ́nu ló jẹ́ fún èmi gan. ṣé mi Ẹrú ẹlẹ́ṣẹ̀ tó jẹ́ pé mi ò máa ra sọ́ ló lòsì sì tún jẹ́. Dọ́dàkùn máa sọ kó o ṣe mọ́. Ìlàyé má dáwọ́ ẹ dúró. dododo rere Mímí mi rè mí. Dòdòdò rèrèrè. Mímí mi rè mí rè dò. alájà ìyá alájà ádámọ̀ ló ń sọ omi lọ́wọ́lọ́ àyọkádé ẹ̀gbọ́n àwòṣì fìlàní bẹ́ẹ̀ ṣe ń kóra ń jẹ ẹ ò ní wàrà ń tì lọ́la oníṣẹ́ ńlá Àwọn ṣì. alájà ádámọ̀ àyọká lónìí máa kọrin wípé ó ní ọmọ ìyá àdùn Mo ní. ó sọ bẹ́ẹ̀ ó ní ọmọ ìyá Ìyàdùn ni o. Kíkú má pa. kíkú má pọ̀ ọmọ ìyá mi ọmọ ìyá àdùn ni Ọmọ ìyàdùn ni. àyọká Ọmọ ìyàdùn ni o. àyọká tí tóbi Kíkú lọ. má pa. Kíkú má pa ọmọ ìyá mi. Ọmọ ìyàdùn ni. àwòṣí ló sọ bẹ́ẹ̀ ó ní kí n máa yí ti lọ ká máa bẹ̀rẹ̀ àníyàn lọ ẹwà orin. ó yà sọ pé ṣé mi náà ló ṣe yìí fún ọlọ́run mi ò màmá ṣeun. Èmi náà ló ṣe ìmú ọlọ́run mi ò màmá ṣe o. alátikọ̀ manda ẹ bá ń gbowó mi wá. mo fẹ́ gbowó lọ́wọ́ gà Bọ́ọ̀lù atikọ̀ manda ìdè ọmọ àjò. bàbá lẹ jẹ́ tábà gbowó lọ́wọ́ yín tàdàmọ́wọ́ títí wa àlùbáríkà ló ń bẹ níbẹ̀. Ọmọ àjò. ó yá torí atikọ̀ manda kọ́má dúdú sẹ́lẹ̀sẹ́lẹ̀. Ọmọ àjò. Ọmọ àjò. sọ pé lójoojúmọ́ mo máa ń bẹ̀ lọ́hùn tí mo bá ti jí. wípé gbogbo olólùfẹ́ mi tán gbé mi sórí. tán fẹ́ mi Dẹnu dọ́kàn wọn pẹ̀lú owó tán ní. tán fìgbà kan yé Ẹ máa máa fẹ́ràn fẹ́ràn mi mi palẹ̀kùn owó. àtọ̀nà tí Tí ó ó bó bó ti ti tán tán ò pẹ̀lú àlékún. àlàáfíà tí Tí ó ó bá bá rún tán ò bẹ́ẹ̀ mo ṣe fẹ́. kó jẹ́ pé ní iná díẹ̀ fún mi. Bàbára kékeré òfin gbà ńlá díẹ̀ tán mi. Kọ́ fi gbàlékún. Owó àpé kánú kọ́ àwa ẹ̀ wá sílé. Àjẹ́ òkùnkùn lùsọ̀ àbá ẹ̀rẹ́ yanyan. Kò ní jálejò tí yóò padà kó lọ tó bá yà. Èèyàn ní máa ná fúnra wọ̀ kó má ṣe lékún. Kí ló wí? Kọ̀mándà bàbá yé.
bóyá tún kọrin àrà ọ̀tún mo gbé dé. Ọlámilékan ìràwọ̀. lọ́tún lórin wa olóòtẹ́ kò dọ̀tún létí. ẹ ò kò bá mi lábo Tóró ti dẹ̀jẹ̀ mí ní. nígbà tí n kú Kú níṣẹ́ òmíràn tí mo gbé dání. tójú pé kí n kọrin lọ́wọ́ Káwọn ayé sì fi kọ́gbọ́n. veteran ambassador ẹ̀jẹ̀ wa. Ẹwà orin tó ń wí. aláǹtí kọ́ máa dà ẹ máa bọ̀ ẹ máa wọlé ẹ máa rọra ọ̀gá wa. Ọba dúdú. ó yá ṣe báyìí nítorí Àyìndé àti kọ́ máa dà mí. Wọ́s. ó yá sọ pé ìwọ ló lè ṣe aláwù máa sọ pé ó ṣe. kó kíkí mi tó nǹkan túbọ̀ máa kàn sí Ọlọ́run. Ìwọ ló lè ṣe aláwọ̀ máa sọ pé ó ṣe. kó kíkí mi tó nǹkan. Túbọ̀ máa kàn sí. Àyìndé ló ní sọ bẹ́ẹ̀ ó ní ìgbìyànjú mi ti ń dọ̀bẹ̀ Má jẹ́ ó padà pọ̀. sẹ́lẹ̀ Wọ́s. àwòṣì ìgbìyànjú wa ti ń dọ̀bẹ̀ má jẹ́ ó padà pọ̀ nígbà tá ò ronú pé kì í dẹ́ni Ẹnìkan bàjẹ́ o. àwòṣì ayé tó bá mi fi sílẹ̀ káwa ò jókòó kò jọ téèyàn kan yárọ̀bì nígbà tá ò ṣe tèṣù kókó gbé àánú ẹ̀ sínú àyà wa. àwòṣì fìlà mo ní òkìkí wa ti ń kàn sí gbogbo ayé lọ. àti kan máa dà ìdè òkìkí wa ti ń kàn sí gbogbo ayé lọ. àwòṣì ó tún ní kí n dúpẹ́ yẹn lọ́tọ̀ fún aláti kan máa dà ìdè ẹ ṣe ọ̀gá wa jazakumullahu khairan juzitum khairan wa muqitum sharran. àwòṣì òkìkí yẹn ti ń kàn sí gbogbo ayé lọ. ìràwọ̀ wa tó ń tàn máa ṣe Máṣẹ́kùn láàmì. Ìwọ ló lè ṣe aláwọ̀ máa sọ pé ó ṣe. òkìkí mi tó ń kàn túbọ̀ máa kàn sí. àwòṣì ó yá já tún ṣe báyìí já ṣeré fún ó yá sọ pé mélòó lára mi mélòó lára mi. àwòṣì fìlà mélòó lára rẹ Mélòó lára rẹ̀? a ò lára láti gbàdánwò ẹ mélòó lára ọlọ́run máa fìyà jẹ wá o mélòó lára àwòṣì ó yá aṣọ lè ṣe báyìí jọjọjọ ìjọmọ. àwòṣì jábùsẹ̀lẹ̀ àwòṣì fìlà mo sọ pé ìrìn àjò rẹ̀ gba London ìrìn àjò rẹ̀ gba London sẹ́lẹ̀ ẹ jẹ́ kó máa lọ lẹ́sọ̀ torí ọlọ́wọ́ bá ó ṣe àyàn mi mo ní ìrìn àjò rẹ̀ gba London ìrìn àjò rẹ̀ gba London. ìrìn àjò rẹ̀ gba Amẹ́ríkà ìrìn àjò rẹ̀ gba Amẹ́ríkà. àwòṣì àmọ́ ní Nàìjíríà yìí oríire rẹ̀ ti sáńpẹ̀. àwòṣì fìlà mo ní Nàìjíríà yìí oríire rẹ̀ ti sáńpẹ̀. kó fi kọrin gẹ́gẹ́ ó di ìjọ ànábì nítorí ànábì ẹja jọ máa jó ẹgbà. mo ní àlùjọ alásàlátù ló gbọ́ lójó kó tẹ̀tẹ̀ ṣe wéréwéré gbé bọ́ọ̀dì torí ọlọ́run. àlùjọ alásàlátù ìràwọ̀ ànábì àkànbí orin ìràwọ̀ ànábì ẹ̀wà orin. Allahu Allah Allahu Allah
As-salatu ala nabi sallallahu alayhi wa sallam taslim. Ìmọ̀lẹ̀ ṣọ̀kan àwọn eléyìí nítorí Ọlọ́run káwọn lè pé olófò ló bínú ológo èèyàn ló bínú oore. ohun tọ́lọ́hún ṣe fẹ́ nìkan béèrè fún ayé tiẹ̀. olófò ló bínú ológo ọ̀rẹ́ yẹn bínú rẹ̀. ohun tọ́lọ́hún ṣe fẹ́ nìkan béèrè fún ayé tiẹ̀. a ò sí fìlà làwọn bá dúpẹ́. ẹ kú ìnáwó ìbànújẹ́ oníkọ̀yìn lọ́la bínú. oore ni oore ni oore ni o oore ni ibi ọlẹ́ wa dé ìta o oore ni wọn ò mọ̀ pé bẹ́ẹ̀ ni ká tó sáré o báwọn kan mọ̀ pé bẹ́ẹ̀ ni wọn ò ní ilé wa. oore ni aláròpin ọ̀tá yóò wá oore ni oore ni ibi ọlẹ́ wa dé ìta o oore ni wọn ò mọ̀ pé bẹ́ẹ̀ ni ká tó sáré o báwọn kan mọ̀ pé bẹ́ẹ̀ ni wọn ò ní ilé wa. gbogbo olùmọ̀ká tó bẹ níkàlẹ̀ gbogbo yín pátá mo kí. aláàjì kọ́ ọmọdé ọ̀gá wa ni ọmọ dúdú. àbúrò oníkọ̀yìn olọ́lá oníṣẹ́ ńlá. sọ pé ṣé fún mi Ọlọ́run ọlá ẹ̀ àjẹjẹ tán òrè tí mò ń béèrè fún ó bẹ̀ lọ́dọ̀ rẹ̀ síjú àánú wò mí tètè bá mi ṣe. ṣé fún mi Ọlọ́run ọlá ẹ̀ àjẹjẹ tán òrè tí mò ń béèrè fún ó bẹ̀ lọ́dọ̀ rẹ̀ ìjà àdúgbò mi. tètè bá mi ṣe. tètè bá mi ṣe aláhùn má sọ pé ó ṣe gbogbo ohun tí mo béèrè dákun má ṣe jẹ́ ó pẹ́. tètè bá mi ṣe aláhùn. má sọ pé ó ṣe gbogbo ohun tí mo béèrè dákun bá mi. tètè bá mi ṣe aláhùn má sọ pé ó ṣe. ẹ ṣe ẹ wálé.